tó pàfílọ̀ yín náà rèé ní àgbàlá bàbá wa májàsọ́lá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho níbi tí gbogbo ènìyàn ti kí bàbá káàbọ̀ sílé láti bí ọjọ́ àti bí ọdún díẹ̀ sẹ́yìn nínú gbogbo àwọn ọmọ Yorùbá nínú wa dùn wípé akọni odò àpàdé ní Ògìdì ọmọ ní gbogbo ilẹ̀ kóòtù òjìire pátápátá ó tún ti dé padà Àdìsá ọmọ Májàsọ́lá onírúurú nǹkan ló ṣẹlẹ̀ ní bíbí nìyí eléyìí ló mú kí Pàfílíọ̀n TV ní ààrùn jẹ́kẹ́jì UBC a máa gbé wá fún gbogbo ẹ̀yin nínú ilé pátápátá pé gbogbo bó ṣe ń lọ pátápátá níbí lónìí láàjẹkẹ́ mọ̀ bí bàbá wa Ìgbòho ṣàkóso wọlé ètò táwọn aláàfáà pa èyí táwọn onígbàgbọ́ pa ara àti ìṣe àṣàlẹ̀ Yorùbá bó ṣe lọ ẹ máa bá wa farabalẹ̀ kẹ́ ẹ wo àwọn fídíò wa ẹ bá ti ń wò ó bó ṣe ń lọ ẹ̀yọ́ bá a ṣe ń bọ́ sí pele kan láà máa bọ́ sí kejì láṣẹ ìdùnnú rẹ̀ láti máa jẹ́ kó máa yé yín ọ̀yá ẹja lọ síbẹ̀ ẹja tẹ̀síwájú ẹ bá wa wò ó ẹ ṣí ẹ jẹ́ kó wọ̀ gbogbo ayé lọ yíṣọ́ àlélẹ́ yìí lè yọ ṣẹlẹ̀ yìí ó ṣẹlẹ̀ níbi ìpàdé bàbá wa olóyè Májàsọ́lá Ìgbòho Òòṣà òun lẹ̀ ń wò yìí bàbá Èkìtì rèé. àwa ara wa ríra wa bólógì ní rọmọ ẹkùn àwa ara wa ríra wa bólógì ní rọmọ ẹkùn àwa ara wa ríra wa. bàbá Èkìtì rí pàáfìlì ọ àwa ara wa ríra wa. pàáfìlì ọ ẹ̀yin ni mo gbé bí ẹni gbé bí. bẹ́ẹ̀ ni bàbá. ẹ wo pàáfìlì èèyàn kúkúrú ni òwúrò pọ̀ gàrí o. lọ́jọ́ máa rí Májàsọ́lá ní ọ̀gá. bẹ́ẹ̀ èèyàn kúkúrú. ok èmi náà àtijọ́ wà níbi ìṣẹ́ ńlá. thank you sir. bó ṣe ń lọ náà nìyẹn etí yóò ní di sí gbogbo ẹ̀ bó ṣe ń lọ ẹ̀yin èèyàn wa nínú ẹ̀ ẹ máa bá wa wò ó òun rẹ̀ ẹ̀ṣọ́ mẹ́. ilé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ọmọ kóòtù òjìire kú dédé àsìkò yìí ilé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ní gbogbo wa wà báyìí lónìí àwọn èèyàn lẹ́rí yìí tí wọ́n rọ́ tìkẹ́tìkẹ́ lọ́tún lósì tí wọ́n wọlé sí ọ̀dọ̀ bàbá wa Adéyẹmọ Ìgbòho Òòṣà Ògìdì ọmọ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá láti wá kí bàbá káàbọ̀ sí ilẹ̀ bàbá ẹ̀ tó ẹ máa tẹ̀lé wa ká lọ ẹ jẹ́ àjọ máa lọ á máa fún yín wá bó ṣe ń lọ ọ̀pọ̀ ìgbèjì bá ti kúrò ní. ó yá ẹ̀yin ọ̀gá mi ẹ̀yẹ sà àwọn wà ṣe gbúrò wọn dáadáa a ṣe sọ̀rọ̀ láàárọ̀. tí ìwé kan wá máa pọ́sì máìndì wa sọ́ọ̀lẹ̀ èzì bàbá àdìgbò sí wàhálà. Pàfílíọ̀n TV mo kí iṣẹ́ náà. a kú àjàyè àti mélèé yìí jẹ náà. Pàfílíọ̀n bàbá àpàdé lọ́dọ̀ àṣeyọrí bàbá Ìtàròǹbí. bẹ́ẹ̀ ni. mo fẹ́ ya fọ́tò pẹ̀lú yẹn dúró mọ́. ìwà mọ̀ Pàfílíọ̀n TV bàbá nígbàjẹ́ fún iléeṣẹ́ yín. àṣẹ bàbá òkè láńké ni òkè láńké fún. àṣẹ bàbá dàgbàsókè. àṣẹ wà òkè lẹ́mọ̀ máa lọ. àṣẹ nírí ilẹ̀ o. àṣẹ wà. ẹ̀yin àìsàn a máa ń gbádùn yín fún tẹ́ ẹ bá jù jáde.
Ọlọ́run ni èyí pa níbòmí. Bàbá. tó ẹ̀yin yẹn wá nínú ilé ìyá aláṣeyọrí ilẹ̀ ń wò yìí ìyá tó ṣàṣeyọrí tọmọ ẹ̀ náà tún ṣe àṣeyọrí lágbàlá májàsọ́lá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Ọ̀ṣun. Màmá ẹ kú dédé àsìkò yìí. Kí ló gbé yín délẹ̀ yìí aṣáàmọ̀pẹ́ gbà ní yín àbíbó ni. Gbá bá wà. Àkọ́kọ́ kọ́míṣẹ́ fún ìfẹ́ olúwa ti wá kéde tí gbogbo ẹ̀yìn èèyàn mọ̀ sí àṣeyọrí ọmọ. Májàsọ́lá ló gbé mi délé tọ̀. nítorí àgbọ̀ pé Ọlọ́run fi ìgbéra fún Májàsọ́lá. Ọlọ́run bá wa fi òmìnira ayọ̀ fún lónìí olóògbé wa dé láti wá yayọ̀ pẹ̀lú olóyè Májàsọ́lá Ìgbòho Ọ̀ṣà. Inú yín dùn díẹ̀ ní àbíbọ́ olóṣèlú. Inú mi dùn tó pọ̀. Oníṣẹ́ àbá gẹ̀ẹ́sì nínú mi. Nítorí pé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ní wa ṣe àṣeyọrí gbogbo wàhálà wa lórí Májàsọ́lá. Ọlọ́run tí ò jẹ́ kó já sásọ. Olódùmarè gbé wà níjà. Ó wá fi òmìnira sí pé ó fi sínú ayé Májàsọ́lá. Ó padà sáàárín wa. Ọlọ́run ṣeun. Ọlọ́run ṣeun. Tó ẹ̀yin èèyàn nínú ilé màmá wa tí gbogbo èèyàn mọ̀ sí àṣeyọrí Yorùbá ẹ wò láti ìlú Ẹ̀gbá Rẹwà ni wọ́n ti kalẹ̀ sí Sókà nílùú Ìbàdàn nílé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Ọ̀ṣà tí gbogbo èèyàn tí wọ́n sì yí ọ̀hún náà lẹ́wọ̀n yìí bí wọ́n àwọn èèyàn lẹ́wọ̀n lọ́tún lósì yìí ẹ ṣé o. Ẹ̀yin èèyàn wa gbogbo ọ̀nà tó wọlé sí ọ̀dọ̀ bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Ọ̀ṣà ní àwọn èèyàn wà pẹ̀lú oríṣiríṣi ara àti ìpéjọpọ̀ àwọn èèyàn. Kí ni wọ́n ṣe? Wọ́n retí Májàsọ́lá tó kíbi ọmọ ilẹ̀ Yorùbá àwọn ará wa láti kú sẹ́yìn lẹ́wọ̀n yìí lókè òkun lọ́wọ́. Kódà ó tún yọ jíjẹ mímu ráyé. Mo mọ̀ pé mo ṣe òdòdó. Májàsọ́lá lè mú. Àlọ́kọ̀ olódò gbá lórí. Ṣùgbọ́n ọkọ̀ tá ìlè gbà lọ́wọ́ àwọn arábí ni pé iwájú ra pa. Iwájú rẹ̀ mo bá wọn. A máa pé àbá wọn níwájú àkíwọ̀kíwọ̀ àkùwọ́ mi máa ṣe. Iwájú rẹ̀ mo bá wọn. Mo ní mo rántí ìgbà kan.
Pavilion TV. Ẹnu ká mi. Mo jẹ́ ń tù. Ẹjọ́ dẹ̀kẹ́ mi fẹ́ lọ kí à. ẹni tó jábọ̀ òkú fúlàní wọ́n pa wá lẹ́yọ kọ̀ọ̀kan fúlàní òkú ọ̀ṣọ́ ìrìn kò lè kọ̀ọ̀kan tó sọ́dọ̀ wá ní pé kọmíṣánná yẹn gẹ̀ẹ́sẹ̀ wà sọ pé gbogbo àwọn tó ṣe yọ ilé ẹ̀rọ ẹ̀kọ́ ọ̀lẹ́ni ẹ̀ṣẹ̀ wọ́n ti rógò ọlọ́run gbogbo áńgù gbogbo kọ́nà gbogbo kọ̀rọ̀ làwọn èèyàn ń jáde sí nítorí olóyè Sunday Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà ẹ ráyé. àwọn tí gbogbo Ìbàràpá méjèèjì lẹ̀ ń wò ní àwọn Ìbàràpá ni o àtàwọn ọmọ Kóyìnkóyìn ní media olórí gbogbo wọn rèé láti Ìbàràpá gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. alága ọdẹ lẹ̀ ń wò yìí ọkùnrin takuntakun kúta ń ti ọkùnrin ogun. àwọn ọ̀dẹ̀ lérò ẹ máa gbọ́ àwọn ọ̀dẹ̀ lérò lẹ́yìn bí ó sọ wọn. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. kí àwọn tí Ọlọ́run kí tí wọ́n bẹ níkàlẹ̀ bẹ̀ látòrí bàbá wa yá ṣàtàrà Ọlọ́run mọ́ sàbáni máa sọ yín آمين. máa pẹ̀lú yín آمين. àlékún ìjẹ́wò láyà Ọlọ́run máa ní mo bá yín آمين. àlékún ìṣẹ́gun gbogbo ìgbà Ọlọ́run dákun mọ́ sàmà bá ní fi sọ yín آمين. gbogbo àwọn kìnìún àdínì gbogbo àwọn kìnìún ẹ̀sìn ọlọmọsà máa nà yín nínú àbúrò wọn ọlọ àwọn ẹni Ọlọ́run gbogbo àwọn tí wọn máa múyàn lóhùn ọlọmọdé wọn rí yín lóhùn ọlọ àṣeyédè lè wùjú ntọ́lọ́wọ́ òkúta nẹ́bí òfúgbẹ́jọ tẹnu yín jáde ọlọ àwọn ẹni Ọlọ́run ọlọ àbúrò láìlá ìlẹ̀lá Muhammadu Rasulullah sallallahu alaihi wa ẹ ti hàn dé Ọlọ́run pẹ́jẹ wọlé lójijì ọlọ àwọn ẹni Ọlọ́run ọlọ àkàràmà nẹ́bí jẹ́ ìjíṣẹ́ náà pẹ́ jẹ́ ìjíṣẹ́ náà pẹ́ jẹ́ ìjíṣẹ́ náà pẹ́ ọlọ agbára tọ́lọ̀ fi ń jọ́ lọ ọlọ ìmẹ́kú láéláé lọ ọlọ àfáàtíátù.
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين fi yíò náà ti gbogbo fún bàbá wa ti sàtàrò kí gbogbo àwọn ẹtọ́láńgì wọn ọlọ́mọṣà bá ń balẹ̀ pẹ̀lú oyin lápapọ̀ pẹ̀lú àwọn ẹni ọlọ́run gbogbo ẹni bá ṣe àwọn àgbàlagbà pẹ̀lú ẹ̀mí tó lálàáfíà ó sì bẹ́ẹ̀ fún un náà ọlọ́mọṣà dẹ́yìn náà rẹni tí ó sì ọ̀dà aláhàwọ̀ ájú wọn láríwájú ọlọ́ba nìkan yín ìlú bíbọ̀ tí wọ́n máa dásí rọrùn pẹ̀lú àwọn ẹni ọlọ́run wọ́n jẹ̀ sí yóò dá lẹ́sẹ̀ pẹ̀lú àkàràmà nẹ́bí ẹ̀yà àwọn àgbàlagbà tẹ́ èdè mú látọjú ayé wọn ọlọ́mọdé ọba jẹ́ láéláé òrùngbò àwájú mọ́sàfíìsì gbòǹgì àánú ọlọ́run pẹ̀lú àwọn ẹni ọlọ́run pẹ̀lú àkàràmà nẹ́bí pẹ̀lú àwọn ẹni ọlọ́run yàrísú ní wọ́n yàrísù 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 la hawla wala quwwata illa billahi al-azim bàbá wa ìmáàmù àgbà tí wọ́n bẹ ń kálẹ̀ ọlọ́dẹ mi yóò gùn ọ̀la àwọn ẹni ọlọ́run àdàgbà yọwọ́ kọ́wọ́ kí ẹsẹ̀ tó ń bọ̀ tó sí ní ìṣàdánwò fún yín ọ̀la àwọn ẹni ọlọ́run gbogbo tí ń jẹ́ ìrànlọ́ fún yín lápapọ̀ ọlọ́mọ fọwọ́ bàjẹ́ kan wọ́n jẹ́ gbókèrè ìbànújẹ́ lórí gbogbo wa lápapọ̀ ọ̀la la hawla wala quwwata ájíwá ìmáàmù Oríyọmí ọlọ́mọ kan yín bàbá ni pẹ̀lú yín ìkálẹ̀ wọ ọlọ́mọdé wọlé lójijì ọ̀la àwọn ẹni ọlọ́run gbogbo tó náà ti yẹjú fún yín ọlọ́mọdé ọbàjẹ́ ẹni ọlọ́run ọ̀la ṣe é lè lòdì ọ̀la máa ń ṣá aláhùlá wọ́tá bàbá wa àlífà nílé ìyálòdì ọlọ́run bá ní kún yín àti gbogbo ẹ̀yin ọ̀làfà ọ̀tẹ̀ ń bẹ́ ń kalẹ̀ ọlọ́run dákun má dá yín dára yín ọ̀la àwọn ẹni ọlọ́run bá yọ wọ́n sẹ̀mí ayé nìkan kan yín o ọ̀la la hawla wala quwwata illa billahi al-azim ṣáájú ọ̀rọ̀ ọ̀pẹ̀lẹ̀wájú fọlọ́ kó tó di pé àwọn tí wọ́n máa ṣètò ọmọ sí ọ̀tọ̀ díṣẹ́ tí wọ́n gbé fèmí àmọ́ tí ò bá sí ìdùnnú tọpẹ́ àní láti ètò fìdáwà fún àwọn tí wọ́n gbógun lọ nínú àwọn tí wọ́n gbógun lọ náà làwọn ìyá wa tí Ṣìfúlé Ìgbòho tó tara wọn jáde ìyá wa tí Abdulateef Omíyalé tó tara wọn jáde àtàwọn bẹ́ẹ̀ lọ ó kátó wá kan Àdùgán Ajíwa Saheed àti Ajíwa Abdulfatai olùmọ̀sàbánikẹ́ gbogbo wọn ẹbí lọ́dọ̀ ọlọ́run gbogbo ọlápapọ̀ ká ṣe fátíà méjì ọlọ́run kábẹ́ lọ́run tó ọ̀ràn àyàn fún ẹrú ni gbígbà àdúrà sí ọ̀ràn àyàn fún lọ́ọ̀ gbogbo àdúrà kọ́ lọ́run gbà tó bá yẹ pé gbogbo àdúrà lọ́run bá ń gbà àti gbogbo onírànà àwọn mòjíṣà tí ọlọ́run ṣe ọlọ́run èyí tó ṣe fún wa. Gbogbo àwọn ọ̀bàrà párẹ̀ lẹ́yìn ọmọ kò sọ́mọ.
àwọn ti Ìbàràpá lẹ̀ wò yìí. Àṣeré. Ọmọdé. Ẹsẹ̀. Gbogbo àwọn ọmọlẹ́yìn olóyè Sunday Adéyẹmọ lẹ́wọ̀ yìí láti ìlú Ìbàràpá. Lani ọka na-enye ọra ọmọ alágbàníràgbé ọmọ agbórí ọka ṣẹbọ òjòlá ọmọ eléré lápá ọmọ kọka ṣáájú pamọlẹ ọtẹ kágbójìlá ọmọ wọlé bàbá nòbíà ewé. Àwọn tí gàngàn láwò yìí. Ewé rẹ̀ lórí ìpèrè ńlá ìṣe dáhùn bàbá rẹ̀ jagunjagun ní bàbá yìí ṣe lójú ogun ọmọ adúró gbẹrú mọ́dúró gbẹ̀wọ̀ Ìbàràpá ṣe báyìí wà àmọ́. Àwọn tí gàngàn láwò yìí o. Àwọn tí ìlú gàngàn láwò yìí. Àwọn ọmọ ogun. Bó ṣe ń lọ rèé nínú ilé bàbá.